tó ẹ̀yin ọmọ ìyá wa kú dédé àsìkò yìí ní gbogbo tí ẹ bá ti ń gbọ́ wa lórí ìkànnì yìí Olóòótọ́ TV náà tún nílé yìí o eléyìí la ní ká tún mú wá fún yín ní àjà àbálẹ̀ nítorí wípé à ń gbìyànjú kájèkúrò ọ̀ràn kó tán láwo àwọn kan máa tún gbọ́wọ́ ẹ̀ sí i a sì ń pariwo Yorùbá nation pé ẹ̀jẹ̀ a máa lọ wọ́n nírọ̀ o ṣé ẹ tún ti gbọ́ wípé àwọn ajínigbé àjẹnipa àwọn Fúlàní aburú yìí wọn mà tí ì dáwọ́ iṣẹ́ dúró eléyìí mà tún lẹ́tìkẹ̀ a tún ti rí i gbọ́ báyìí pé àwọn adánilọ́nà yìí tún ti dá arákùnrin kan tí wọ́n ń pè ní Málíkì lọ́nà nílùú Oǹdó níbi tí ó jẹ́ wípé wọ́n ti gbé òun àti ọmọ ẹ̀ ẹ̀rí máa jẹ́ mi nìṣó ń bẹ lórí ètò léyìí tẹ́ máa tẹ́ rí tẹ́ gbọ́ tẹ́ kà á tẹ́ fi ti ara yín gbọ́ àmọ́ kìíní kan ní kẹ́ ẹ ṣí wá gẹ́gẹ́ bí oore ẹ dákun ẹ máa bá wa share fídíò wa ẹ bá wa subscribe sí channel yìí ẹ bá wa like ẹ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa wọ́n tún ti jíyàn gbé o nílùú Oǹdó ni o ó mà ga o kí láti wá fẹ́ ṣe léyìí sí jẹ́jẹ́ ni wọ́n ní arákùnrin yìí ń lọ láti lọ gbé ọmọ ẹ̀ tó ń lọ sílé ìwé Navy School tó wà nílùú Oǹdó níbi tí àwọn ajínipa mẹ́ta ti dènà dé tí wọ́n sì mú arákùnrin yìí àti òun àti ọmọ ẹ̀ débi pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti dẹni àwátì torí pé àwọn èèyàn yìí wọ́n ti gbé wọn wọnú igbó tí gbogbo ẹbí sì ń retí pé bóyá kí wọ́n ó pè kí wọ́n bá wọn sọ̀rọ̀ pé tòun kan báyìí la fẹ́ o báyìí la ṣe lè rí àwọn èèyàn wọn ò tí ì dí sí títí àsìkò tí ìwé ìròyìn yìí fi gbéròyìn yìí wọn mà tí ì rí nǹkan kan Èdùmàrè kó mà ṣọ́ wa lọ́wọ́ ajínigbé àjẹnipa nílẹ̀ Nàìjíríà o ọmọ Yorùbá èmi a máa sọ pé tí èso àjàrà bá ti ń pọ́n téwé ẹ̀ ti ń rẹ̀ ilé mà tó lọ kí láti wá fẹ́ ṣe àní ẹ̀jẹ̀ a máa lọ ẹ jẹ́ káwọn ará bí yìí ó kò lọ́dọ̀ wa kólúkúlùkù ó pín gàárì ẹ̀ ẹ dákun kó má dàbí pé mò ń dá yín lágara àbí kó má dàbí pé lórí ètò yìí amúfèkì ìròyìn wá bá yín láyéláyé kì í ṣorí ètò yìí lẹ ti máa gba ìyẹn lórí Olóòótọ́ TV eléyìí tí a wà ní lásìkò tá a wà yìí àwọn tó ti mọ̀ wá lórí àwọn ìkànnì wa tó kù wọ́n mọ̀ pé àwa kì í fún yàn ní òfegè ìròyìn tó bá jẹ́ òtítọ́ tó bá jẹ́ òdodo la máa mú wá ẹ gbọ́ bí ìròyìn náà ṣe lọ gẹ́gẹ́ bí òyìnbó ṣe kọ á sì kà á fún wa ní Yorùbá gbogbo wa náà la gbé ìbò àti mọ̀ bẹ́ẹ̀ gunmen adopt father and son in Ondo ẹ gbọ́ bí ìròyìn náà ti wá lọ some gunmen have reportedly adopted a man Maliki Onosi and his son Jethro along Benin Owo Road in Ose local government area of Ondo State on Monday. Lónìí ni o, kì í ṣàná o. This is fresh news. Lónìí ni kì í ṣàná. Though details of incident are sketched at the times of filing this report, it was gathered that the victims were traveling along the road when the hoodlums waylaid them and dragged them into the bush. The son is said to be a student of the Nigerian Navy Secondary School in Mary in the council area and was returning to the school when they were kidnapped. A resident of the community privacy to the incident who craved an anonymity said the man Maliki was traveling to Imeri to drop his son, who is to resume at the Nigerian Navy Secondary School in Imeri after the 3 weeks holiday when the bandits waylaid them on the road and whistled them away into unknown destination. Ṣé ti gbọ́ ẹ̀yin yẹn wá pé arákùnrin tá à ń pè ní Málíkì yìí ó ń lọ jẹ́jẹ́ láti lọ dá ọmọ ẹ̀ padà ọmọ tó ń lọ sílé ẹ̀kọ́ ti àwọn Navy àwọn jagunjagun tá à ń pè ní Navy jagunjagun ojú omi èyí tó wà ní Ìmẹ̀rí
ní Ọ̀sẹ́ local government nílùú Ondo nígbà tí àwọn ajínigbé yìí dá wọn lọ́nà tí wọ́n sì gbé òun àti bàbá ẹ̀ wọgbó. Ẹni tó tọ̀rọ̀ yìí ṣojú ẹ̀ tó sá bóyá kọ̀rọ̀ ló wà torí bí wọn náà bá ṣá yọjú wọ́n lè pa tàbí kó jí gbé, ṣùgbọ́n tí ò forúkọ ara rẹ̀ lẹ̀ ó jẹ́rìí sí pé àwọn èèyàn wọ̀nyí wọ́n lọ jẹ́jẹ́ wọn ni. Ǹjẹ́ ṣé ìròyìn yìí ṣó jẹ́ èyí tó dájú? Ẹ já tẹ̀síwájú, ẹ máa bá wa share program wa, ẹ bá wa subscribe, ẹ bá wa comment ẹ jọ̀ọ́. The public relations officer of the State Police Command, Mrs. Funlayo Odunlami, confirmed the incident. Odunlami said efforts were ongoing to rescue the victims. The PRO said, "We're currently working with the Navy to ensure that the victims are rescued from the den of the kidnappers and get the perpetrators arrested." Ṣẹ́tìrí agbẹnusọ àwọn ọlọ́pàá ti ìlú Ondo ó jẹ́rìí sí ìròyìn yìí. Òun mo ṣe sọ fún yín ṣáájú pé lórí ìkànnì tí wàá ń bí àwa ò ní gbèròyìn tí ò bá ohun tó ń lọ mu, a sì ní sọ ìròyìn tó jẹ́ wípé ẹ ní bá a bẹ́ẹ̀ fún yín láyéláyé lórí ìkànnì yìí kọ́. Ṣùgbọ́n nǹkan ni kẹ́ ẹ máa bá wa ṣe nígbàkigbà tẹ́ ẹ bá ti ń rí fídíò wa, ẹ máa bá wa like ẹ bá wa subscribe, ẹ tẹ notification button kẹ́ ẹ lè máa mọ ìgbà tá a bá dé. Olóòótọ́ TV, òtítọ́ làwa ń sọ lórí ètò, àní parọ́ fún yín, àní tọ̀nà ọmọ Yorùbá àbí gbogbo àwọn èèyàn rẹ tó ń gbọ́ wa, àní tẹnikẹ́ni sínú ibú láyéláyé. Ojú ọ̀nà tààrà láàjọ máa tọ̀, àtijọ́ délẹ̀ lérí láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ kí gbogbo ẹ̀dá èèyàn kó máa gbàdúrà pé bá a ṣe ń jáde lọ, ọba òkè kó máa ṣọ́ wa, Elédùmarè kó máa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa. Bá a ṣe ń lọ lọ́tùn lósì, ọba òkè, ọba aláwùrábí kó máa jẹ́ kí ìyàwó jẹ wá o. Kára àánú gbà, káwa náà sì máa ṣọ́ra o, torí pé orílẹ̀-èdè Nàìjíríà ti wá di orílẹ̀-èdè tó jẹ́ pé ó dàbí pé kò sáàbò mọ́. Bí èèyàn bá sùn nínú ilé, àfi tílẹ̀ bá mọ́, tọ́ ọ bá jí, tọ́ ọ bá sì bára rẹ gẹ́gẹ́ bó o ṣe wà, ó fògo fọlọ́run ni. Àmọ́ tó bá rí bákan náà, èyí ó tún fògo fọlọ́run. Ìdí nìyí tó fi yẹ pé ká máa gbàdúrà. Ẹ ṣé púpọ̀ púpọ̀. Àwa náà ni a ò tí ì yí padà. Olóòótọ́ TV, Táíwò lórúkọ tèmi, Adésínà lórúkọ bàbá tó bí mi lọ́mọ. Ẹ bá wa like, ẹ subscribe sí channel wa. Olúwa ó sì máa bùkún yín. Ẹ ṣé, ó dàbọ̀.